òun tún rédíò owó ti gbà àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n. ẹ kú dédé àsìkò ẹni lè fẹ́ wá káàkiri àgbáńlá ayé ìkáàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Òrìntè àti bàbá àlùbáríkà Wẹ̀bìdànù ní ìlú Ìgbòdú ní Kòròdú bíi Kòròdú Yàyínlá Lagos òun làwà lẹ́yìn kí la fẹ́ sọ lórí ètò yín tí wá ìmọ̀ ìwà nǹkan fìdí fìdílé nǹkan ṣe ti mọ̀ wípé ètò yìí ètò tó ní kìmí nínú bí àṣà àlùbáríkà ní ó ní kìmí nínú ètò tó jẹ tí gbèsè tó lẹ́jọ́ ojú gbèsè ni ẹ̀yin ará lé kí la gbọ́ wá lẹ́nu ẹ jókòó kẹ́ fọkànbalẹ̀ kí màmá wa ká lọ bàbá àlùbáríkà tí wàá kálẹ̀ bá bá oògùn nìkan lọ́nà ṣe bẹ́ẹ̀. àfọwọ́gbálẹ̀ gbọmọ aláìgbọràn rí. àlùbáríkà ti fọwọ́gbálẹ̀ bọmọ aláìgbọràn. ẹni tó bá lówó òtẹ́rù nǹkan. bàjẹ́ òbí tán náà ló lọ mú ẹni oṣoògùn kọ́ lọ bá tájọ sí tábà ọmọ kò mẹ́sàn òyèrè pé kó gbọ́n sára kó gún ata ìjọsìn pẹ́pẹ́pẹ́pẹ́ kó dá a ṣubú kó pẹ̀lú ìyàwó ẹ̀ sanra kó wẹ̀ tán wọ́n ti jẹun tán kó wá kọ́kọ́ fi fọ ara kó fún ìyàwó ẹ̀ náà kó fi fojú ara kó wá mọ̀ kó wá bọ́ sórí bẹ́ẹ̀dì bá dọ́là kan fóònù Yèyé Ògè. ọmọ kẹmí o. ọmọ pé ọmọ pé ìbílẹ̀ sí. ọmọ pé àlelẹ́yìn ni wọ́n sọ fún pé bọ́ yóò gùn bí àbí òṣòwò ọ̀dà ọ̀yà ọlọ́run sọ wọn kọ́ máa dá owó kọ́ máa dá owó ògùn wà o. ògùn wà. bàbá lè ní lórí ètò ọ̀rọ̀ omi la fẹ́ sùn omi agbára wo ló wà nínú omi kí làṣírí omi gangan ọ̀nà wo la lè gbà lómi tó fi lè jẹ́ sọ́nà gidi ọ̀nà wo lomi lè gbà tá lè gbà lómi ní burúkú fáwọn èèyàn sọmi ń gbà bòdì ṣá. sórí omi ọ̀nà omi pọ̀ o sórí kódà bí èèyàn bá ń bínú òdì kéèyàn máa bínú òdì kó ṣàdédé máa bínú kí tọkọtìyàwó máa jà kí wọ́n máa ṣe wọ́n á lo omi wọ́n á ní wọ́n á gbé omi sórí nǹkan òkè kó tó pé obìnrin ọmọ tí máa bínú yẹn kó tó sọ̀rọ̀ síyàn láàárọ̀ kó lọ ṣàdúrà kó mu omi yẹn wọ́n wá máa ṣe bẹ́ẹ̀ jojúmọ́ fọjọ́ méje inú ọmọ náà wálẹ̀ kò ní máa bínú mọ́ kò dẹ̀ ní máa wà òdì mọ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀ omi kan ní omi lólómi o ṣùgbọ́n ọ̀nà omi pọ̀ o omi odò tó ń sàn wọ́n fi wẹ̀bì dànù wọ́n fi pèrè fún yàn tí èèyàn bá wà mú àwọn ọkọ̀ ọlọ́nkan níbi odò bá ti pàdé wọ́n wá mú wọn kókọ̀ ọlọ́run wọn á kàn dà sáàrin méjì yẹn kó orí máa bọ̀ kó má pàdé èèyàn wọ́n fẹ́ ṣèyàn lóore kó má pàdé èèyàn kí wọ́n fẹ́ ṣèyàn láàánú kéèyàn kan máa gbọ́ mo fẹ́ jọba kò ní rí jẹ mo fẹ́ jẹ baálẹ̀ kò ní rí jẹ mo fẹ́ gbàgbé kan kò ní rí gbà mo fẹ́ lákòjọ kò ní lákòjọ níbi omi ti pàdé òun náà ni wọ́n á dà sí fún báyìí ohun tó ń kọ́ ni ó lọ ohun tó ń kọ́ ni ó lọ omi wọn á dà sí báyìí omi méjèèjì ẹ lè mọ èyí tí ọgbọ́n lọ ṣe mọ̀ pé ó pàdé papọ̀ ni kan ń bọ̀ báyìí kan ń bọ̀ báyìí kan ó pàdé papọ̀ gbogbo ọ̀kan pàdé papọ̀ orí ọmọ papọ̀ fún níjojúmọ́ ayé ni omi ni good omi òjò omi ni wọ́n á gbé abọ́ sókè àwa gba omi òjò tó bá wá gba omi òjò téèyàn bá wá ń bẹ lọ́wọ́n ọmọ ọlọ́run
wá ní bí wọ́n ṣe máa ṣe pẹ̀lú ògbó Ọlọ́run kò ní dààmú ọdún kójó máa rọ̀ òun tọ̀hún yóò bímọ kó tó dọdún tó ń bọ̀ ó tún lóko Ọlọ́run tí wọ́n lò oko tó ti bomi yẹn wọ́n bí fọ́ ó tún ní tí wọ́n bí sí sọmọ pé orúkọ Ọlọ́run tí wọ́n á lò yẹn wọ́n á ní nàmá amúrú ìsọ̀rọ̀dọ̀sọ́yà àyàkùn làlàwù kún fa yàkùn sọmọ pé agbọ́n kò lóbí kò lákọ wọ́n sì máa ń bímọ wọ́n wá máa bọ́ iyẹ̀pẹ̀ wọlé díẹ̀ àwa lọ gbé kòkòrò kan lára ìwé báyìí àwa gbé sínú rẹ̀ agbọ́n wa máa káyà yẹn yóò wá fi ẹnu wá omi òjò tó rọ̀ àwa gbé sínú ilé yẹn a fi fà á tú sára kìnìún yẹn ní àṣẹ Ọlọ́run tó bá di 41 days ọmọ kòkòrò yẹn á yí padà á dọ̀mọ agbọ́n tó àwa ní tí ì jẹ́ kí kòkòrò yẹn àní tí ì jẹ́ kí kòkòrò yẹn kí kìnìún yẹn ó di ọmọ agbọ́n àwa lọ mú ilé agbọ́n yẹn àwa pa àwa bá kìnìún kan funfun tínrín bẹ́ẹ̀ bí ẹyin àwa dá kìnìún yẹn padà sínú ẹyin àwa wá nǹkan onítàfi ṣe tàfi lẹ̀ inú ẹyin gangan. ẹyin gangan ẹyin tàdí ẹyẹ àwa lọ lè wá omi òjò tó rọ̀ omi òjò yẹn tá hàn tá wá fáwọn nǹkan mẹ́kun láti bọ́ ilẹ̀ ọwọ́ aníbóbìnrin yẹn ó ṣe jẹ pẹ̀lú ògbó Ọlọ́run yóò bímọ pẹ̀lú ògbó Ọlọ́run yóò bímọ sọmọ pé nǹkan tó wọnú ẹ̀ ó ti di méjì ọmọ ẹyin inú ilé agbọ́n ó ti wọnú ẹyin orúkọ Ọlọ́run ó ti wọnú ẹyin omi òjò tó rọ̀ láti sàtíà ọ̀la tó ti ṣe ó ti wọnú ẹyin àwọn nǹkan kan tí wọ́n pèsè ó ti wọnú ẹyin ọwọ́ àtúní ọmọbìnrin yẹn ò fi panu fọjọ́ méje kò ní mọ́ṣú náà jẹ omi ní omi náà wọ́n wá pé tómi ara ẹlòmíì fi gbòdì tómi ara rẹ̀ ó gbòdì ara rẹ̀ á bẹ̀rẹ̀ sí máa gbóná lọ́mọ sí wọ́nrán omi ara èèyàn ni wọ́n á pè omi ara èèyàn ní gbòdì lèèyàn fi máa ń lálàkàlà omi ara èèyàn ní máa gbòdì lèèyàn fi róorun sùn omi ara èèyàn ní gbòdì lọ́jọ́ pé èèyàn ní lọ́rẹ̀ẹ́ àtọ̀rẹ́ o àtẹ̀bí o gbogbo èèyàn ní ọmọ bájà máa ní ó ṣe ń ṣe bí ẹni tí omi ara rẹ̀ gbòdì báyìí omi ara náà wọ́n pè omi tó wà nínú omi ṣe nǹkan kékeré o omi tí mo ní sóríire ó ní tí wọ́n á pè sórí omi ọwọ́ 10 gbomi kalẹ̀ lẹ̀ sínú ilé tó bá ti dàrú tó sọ̀rọ̀ síyàn ó ní tó pé tọmọ fi pa orí rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ọ̀rá láàánú èèyàn 10 ọ̀rá láàánú ọmọ pómi ló pẹ̀fẹ́ lẹ́dà rẹ̀ nǹkan ṣe òdìdé alájòyè pé gbogbo òwe aláàfáà ò yà sí wọn àwọn wòlíì òmù kan lọ́rẹ̀ẹ́ omi ara rẹ̀ ti gbòdì Ọlọ́run dákun má ṣe tiwa bẹ́ẹ̀ Ọlọ́run wọ́n jò omi wa ó gbòdì
omi ló mímú Fáráò, omi ló gbèjà Mósè. Àṣẹ Ọlọ́run lomi, inú omi ni Mósè ti kọjá lọ, inú omi ni Fáráò ti tẹ̀rì sínú omi. Ọmọ bẹ́ẹ̀ ni omi ń láyàn, omi ń múyàn, wọ́n fomi ń láyàn, wọ́n fomi ń múyàn. Ọlọ́run dákun jẹ́ kó omi ó gbèjà wa o, yàrá inú omi bá o, omi àbùwẹ̀, omi àbùmú, omi ẹlẹ́dàá rẹ̀ yìí yogi kò ní jómi ara rẹ̀ ó gbòdì o, ò ní sí jẹ́ o, èmi náà ò ní sí jẹ́ o, gbogbo etí tí ń wò wá ò ní sí jẹ́, kò ní sí mu o, má jẹ́ kó omi ara wọ́n gbòdì o. Omi ara wọn fi déèyàn, ìṣàn ara èèyàn kò ní gbé gẹ́gẹ́ bí ìṣàn, ẹsẹ̀ èèyàn kò ní gbé gẹ́gẹ́ bí ẹsẹ̀. Wọ́n á bómi fà á, ẹsẹ̀ èèyàn máa kú rìrì. Wọ́n á bómi fà á, omi ara èèyàn bá gbòdì, ẹsẹ̀ ó máa gbóná. Wọ́n á bómi fà á, lẹ́gbẹ̀ẹ́ kan omi kan ó dà, lẹ́gbẹ̀ẹ́ kan omi kan ò ní dà. Orí ó wá máa fọ́yàn lẹ́gbẹ̀ẹ́ kan, lẹ́gbẹ̀ẹ́ kan tó rí tí ń fọ́yàn yẹn omi yẹn ń gbóná ni, lẹ́gbẹ̀ẹ́ kan tó ti ń tutù yẹn omi yẹn ń tutù ni. Wọ lọ́hùn tó téèyàn bá wá ní rọpárọsẹ̀, omi ẹ̀gbẹ́ kan ló dà sẹ́lẹ̀, wọ́n ti pe omi ẹ̀gbẹ́ kan, omi ẹ̀gbẹ́ kan jí, wọ́n wá lọ wá igi tó kú lẹ́gbẹ̀ẹ́ kan lóko, igi tó jí mọ́jẹ̀ tó àṣírí iṣẹ́ tán. Omi lọ sọ̀rọ̀ ẹ̀ báyìí, ọlọ́dàkùn wọ́n jomi ara wo gbòdì o, wọ́n jomi ara wo gbòdì o, jáàró rírì omi o, jáàró ojúrere omi o. Kódà wọ́n á mú omi àgbàrá, wọ́n á fi bẹlẹ́dẹ̀ èèyàn fún yàn pé wọ́n ń dínà má gbàrà, kàkàkà dínà má gbàrà, alánà fún ni. Ọlọ́run lànà owó fún mi, lànà ọlà fún mi. Èèyàn wà lóyìnbó, èèyàn wà gbogbo bí, wọ́n á mú bí àbàtà, ọ̀rọ̀ tó bí aláwẹ̀ mẹ́rin bá dá, ọ̀rọ̀ tó bí aláwẹ̀ mẹ́ta bá dá, aláwẹ̀ mẹ́rin ní jíyẹ̀, lágbájá ọmọ lágbájá, gbogbo ọ̀rọ̀ tó dá Ọlọ́run wá wá dànù o, wọ́n á dà á síbi omi àgbàrá. Kò sí bẹ́ẹ̀ yóò ṣe ní kéèsì náà tó, wọ́n dànù o, wọ́n á dànù o, omi. Ọlọ́mọdé àríjà omi o, ọjà àríbínú omi o, kéèyàn bí ó di jọ́ mẹ́jọ. Ọ̀rọ̀ ńlá wọn ni omi ní agbára. Ọba ní kí Ọlọ́run má jẹ́ àríjà omi ìṣàmì. Mo gbé tàmí mọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní ìṣàmì kẹgbẹ́ tó àmì. Tẹ́ bá fẹ́ mọ̀ sí nípa omi, ẹ kàn sí bàbá Àlùbáríkà bí ẹ láwọn ìbéèrè míì tẹ́ fẹ́ béèrè, tàbí ẹ ní nǹkan tí ó ń bọ́dà máìndì yín, àbí ẹ wà nínú ìpèníjà, ẹ kàn sí bàbá Àlùbáríkà Òbídà nílùú Ìgbòdú. Kíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ̀mí ṣàpẹ́dé kò ní gàrí ó gbó lọ sí Ìjẹ̀dẹ̀. Bọ́lẹ̀ ní Ìgbòdú junction ẹ̀ tí rí soundboard. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2 FM Lagos. Bye.